kò síjà láàrin èmi àti Funke, ẹ yéé gbéròyìn òfegè kiri, Kano State ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà agbéfọ́nrán apanilẹ́rìn jáde lórí ayélujára Akínyẹ̀ọ́lá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Kamo State ló ti kó ìròyìn pé òun àti òṣèrébìnrin Funke Akindele ò jọ ṣe papọ̀ mọ́ dànù, tó sì ń ní àwọn sì jọ wà pẹ́kípẹ́kí pẹ̀lú pé àwọn èèyàn ò rí àwọn papọ̀ mọ́ bíi ti tẹ́lẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan, adẹ́rìn-ín-pòṣónú náà ní ìdí tí àwọn èèyàn ò fi rí àwọn papọ̀ mọ́ nígboro bíi ti tẹ́lẹ̀ kò ju pé iṣẹ́ ti pọ̀ fáwọn méjèèjì. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn méjèèjì ò jọ ráyè mọ́ nítorí iṣẹ́, léyìí tó fà á kí àwọn má lè ní àkókò púpọ̀ papọ̀ mọ́ bíi ti tẹ́lẹ̀. Kamo wá rawọ́ ẹ̀bẹ̀ sáwọn olólùfẹ́ àti àwọn èèyàn orí ayélujára láti yéé gbé ìròyìn òfegè ká nítorí kò síjà kankan láàrin àwọn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bí ìbáṣepọ̀ wọn ṣe bẹ̀rẹ̀, ó ní ó ti pẹ́ tóun ti nífẹ̀ẹ́ sí Funke nítorí ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré tóun ń wò lókè. Ó ní ìfẹ́ tó ní sí iṣẹ́ òun ló fà á tóun fi ń pè ní ìyá, àti pé ìgbàgbọ́ tó ní nínú òun ló ṣe fún òun láyè nínú àwọn sinimá rẹ̀. Ọ̀rọ̀ tí Kamo sọ yìí ló jẹyọ lẹ́yìn tí ọ̀pọ̀ àwọn èèyàn lórí ayélujára gbé ìròyìn pé wọn ò sí papọ̀ mọ́ látàrí bí wọn ò ṣe jọ ń wà ní ayẹyẹ àti ibi iṣẹ́ mọ́ bíi ti tẹ́lẹ̀. Tolúwalékè Àlí ló ń jábọ̀ ròyìn fún Ta Fàájì.